wọ́n ní tó o bá lè ṣe o dẹ̀pín Nàìjíríà. Àwọn ọmọ mi wa Mowunmi Lawal fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Tinubu o àti Sunday Igboho àti Nnamdi Kanu. Wọ́n wá fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Ṣèyí Tinubu náà. Wọ́n wá dágbàdà sórí Tinubu pé tó o bá lè ṣe pín Nàìjíríà ṣèbọn lárí pé tán fẹ́ bọ̀nà Aṣọ Rock láìpẹ́ yìí. Ẹ wo it is well. Ẹ wá lọ gbọ́ bí àwọn ọmọ mi wa Mowunmi Lawal bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀. In fact èmi gbà mọ̀ pé yes ṣe é dé lọ́wọ́ tá a wà by fire by force ni òun ni Yorùbá ṣe kí ni la fi máa lọ. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì pàápàá jùlọ ẹ̀yin youth Yorùbá tí wọ́n jẹ́ kẹ́ ṣe history mọ́. President Biya òun ni president Cameroon o tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bẹ̀ yẹn. Láti 1982 ni President Biya ti jẹ́ president lórí àwọn ará Cameroon o. President Biya yìí ńgbà tó jẹ́ tí ọwọ́ Ọlọ́run tó wà lára ẹ̀ tóun náà kàn sí Ọlọ́run ìlú yẹn ń tòrò ó ń lọ síwájú. Nígbà tó máa fi di 1990 President Biya mi ò kàn sọ ọ́ torí mo lọ ṣe research mo lọ wá díẹ̀ ni o. Ó ti di autocrat totalitarian gbogbo àwọn position ló mú ló ń pa lóòótọ́ olóhùn náà wọ́n láwọn ní several political parties ó wíkì ní gbogbo wọn èyí tó máa pa ó pa especially àwọn anglophone side ó ń pa wọ́n bí ẹni tó ń pa ẹdìyẹ ni èyí táwọn Fúlàní ń ṣe náà nìyẹn o tó ń pa wá bí ẹni tó ń pa ẹdìyẹ tó ń pa wá tó ń fi wá ṣe ṣèrè tó ń fi wá ṣe súyà tó ń mú ẹ̀jẹ̀ wá tí gbogbo yín dẹpẹ ránran jẹ́ wọ́n á sọ fún yín the little tí mo kàn fẹ́ sọ ó mì ní pé 42 years ni Paul Biya nìkan lò as president lórí ilẹ̀ yìí táwọn Fúlàní ń ṣe àwọn ọlọ́fẹ́ máa rúùlù ìlú tí ò kí ń ṣe ti ilẹ̀ bàbá ńlá bàbá wọn ẹnu mi gbà Uthman Dan Fodio kì í ṣe Nàìjíríà kò wá lára wa ó wá láti wá kọ́ńkà àwọn Haúsá ni torí hàn jẹ́ ká ṣe history bàbá Ọbásanjọ́ iṣẹ́ ọwọ́ yín nìyẹn o ẹni kọ́ gbàgbé history àkọ́ history mọ́ school àwọn ọmọ tó ń lọ tó má bèrè níbo ni Ìjẹ̀ṣà wà lọ́wọ́ àwọn ẹlòmíì wọ́n lè ló wà ní Ghana ńgbà tẹ́ ẹ̀jẹ̀ kọ́ wọn ní history tí yín ti bá yín. Paul Biya ló lọ yẹn o at over 90 years of age ó lọ ńgbà tí ò fẹ́ lọ ikú kọ lẹ́tà sí nígbà tó lóhun ò ní kú omi pé òun kò ní gbé láti ìgbà tó ti wọbẹ̀ láti 1982 kò fún ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn kò fún wọn láyè 90 something ló kú sí orí oyè as a president. Wọ́n wá nígbà tó bẹ̀rẹ̀ pálapàla mọ́kúnmọ́kún rádaràda rédèrèdè ẹ̀ àpèrè Cameroon wà uncertain with uncertainty. Ní ìtọ́kù the country is now left directionless. The future of Cameroon kò sí direction o nítorí gbogbo àwọn tó máa take over ló ti pa because all the autocratic economy ti wà fragile ìlú ti wà deeply divided along ethnic lines ó ti cause a significant rise in corruption ìlú ò wà strengthened economy ti wà stagnated internal crisis here and there torí pé kí ni Paul Biya ti pa thousands of àwọn ọmọ Cameroon kò wá sí any regular laws and rules kankan bẹ̀ mọ́ ó prolong sickness ti ẹ̀ gan absences bàbá tó yẹ kó ti fi ipò sílẹ̀ láti bí 20 ọdún kó máa lọ gbádùn nǹkan tọ́lọ́run ṣe fún kó lọ gbádùn owó tó ti kó tó ti jí ó fẹ́ fi ọmọ ẹ̀ rọ́pò gbogbo ẹ̀yin African leaders pàápàá jùlọ ní Nàìjíríà tẹ́ bá fẹ́ máa fọmọ Europe tẹ́ bá kúrò ní company ìjọba ẹ fọmọ yín síbẹ̀ tẹ́ bá retire as bishop as pope as pastor ẹ mọ ọmọ yín síbẹ̀ ṣọ́lọ́hun pé àwọn ọmọ yín síbẹ̀ mi ò sọ pé wọn kì í ṣe Christian o mi láwọn ọmọ yín ò kàwé o
but àwọn ọmọ tó ṣe dáadáa ju àwọn ọmọ yín lọ tó lè rọ́ọ̀nù organization yẹn dáadáa ju àwọn ọmọ yín lọ ní fún wọn láyè tẹ́ ẹ̀ bá tẹ̀ tún fún wọn láyè tẹ́ ẹ̀ bá gbé wọn pa ẹ̀ ń gbé wọn pa ni ẹ̀ ń sọ wọ́n dẹni àánú torí pé ẹ fẹ́ jẹ́ kó jẹ́ yìí nìkan ẹ̀yin àti àfẹ̀yìn àfàwọn ọmọ yín Paul Biya ló lọ yìí o Paul Biya ló kú after 42 years of uncertain rule autocratic rule totalitarian rule ojoye Hitler Adolf Hitler ó ń pa àwọn ọmọ Cameroon Paul Biya ti lọ ṣe ni pé àwọn ọmọ mo ti bá ọmọ Cameroon gbé tọ̀sán tòru ló ń fi èpè ránṣẹ́ sí i toró ní àwọn ẹbí tòun náà báwọn ẹbí tèmi náà ṣe wà ní Nàìjíríà tó ń rí mú mi tó ń ro oúnjẹ jẹ tíyà ń jẹ wọ́n àti Tinubu ni àti Buhari ni ẹ ti sọ Nàìjíríà di òkúta kò sẹ́ni tó fẹ́ wá àwọn òyìnbó tó máa ń rọ̀ṣì wá tó fẹ́ wá ṣe bísínẹ́sì lọ́dọ̀ wa gan wọ́n ti kó gbá wọlé páwọn ò lè bá akumuku mẹ́kọ̀ọ́ ìlú ṣe ìlú tó máa sọ wọ́n dolòṣì àwọn ò bá wọn ṣe mọ́ wọ́n ti lọ company kan wà ní Nàìjíríà tí mo bá ṣiṣẹ́ ń bí báyìí ẹ̀yin èèyàn mi mo bá Nàìjíríà gan ṣiṣẹ́ mi ò hàn fún mi mọ́tò ká lónìí wà ń bẹ̀ bọ̀tí kò tó ra ká brown new car wọ́n gbélé mi lọ́wọ́ wọ́n ń pè ní Bristol Myers Squibb pharmaceutical company I was a territory manager mi ò mọ̀ ń pa drug o lẹ́yìn fẹ́ǹsì àti káfínọ́ọ̀lù ṣùgbọ́n gbé fún mi nítorí pé nígbà tó ń tírèènì mi tán ní kẹ́mi gan sọ̀rọ̀ mo ta àwọn oògùn yẹn jọ àwọn ọmọ Amẹ́ríkà tó mọ̀ ń pọ̀ oògùn lọ tó ń bá ṣe pamphlet jáde èmi àti ọmọ Nàìjà kan ní California orúkọ ọmọ wọn bẹ́ẹ̀ à ń ta oògùn bẹ́ẹ̀ ni pé pharmacist ni wá mi ò ń ṣe pharmacist o teacher ni mí I read English and psychology for my first degree. Public administration ni masters mi. Doctorate mi ni counseling. Kí máa láyàn lóye kí mi náà máa fi nǹkan tí mo ti kọ́ lé ayé kí máa fi kọ́ wọn. Ṣùgbọ́n mo ta oògùn fún Bristol Myers. Ọdún 4 àbọ̀ tí mo ṣe pẹ̀lú wọn, mo ti gba mọ́tò tuntun 2. Bristol Myers ti kó bá kúrò ní Nàìjíríà o. Nítorí pé kí ni ẹ fẹ́ sọ wọ́n dolòṣì ẹ fẹ́ sọ wọ́n daláìmọ̀ ṣe àwa ní ìlú òtòrò báwo ni ìlú tó máa ṣe tòrò nígbà tó jẹ́ pé Paul Biya ló kú ní Nàìjíríà ń sìn yẹn ẹ fẹ́ jẹ wá máyé ẹ fẹ́ jókòó sórí àpèrè tí ẹ lè function properly diligently prudently efficiently effectively ẹ dẹ̀ kọ̀ ẹ fẹ́ gbé sílẹ̀ ẹ kọ̀ ẹlẹ́yìn lè ṣàmà ṣẹ́ṣá ẹ ṣàfẹ́ kú sórí oyè yìí bàbá Tinubu mọ̀ ń paroko fún yín ni o níbi tí ọjọ́ orí yín dé ó dìjẹ́ kẹ́dí setman Obama ò tó yín lọ́jọ́ orí o ó ṣe ọdún 8 ó kó rẹ̀ kú òun bẹ́ẹ̀ ó ń lọ káàkiri ó ń lọ give lectures ó dẹ̀ ń gbé àwọn ọmọ ojúlówó ọmọ Americans ó ń gbé wọn nídìí ó ń support wọn. Obama is only 61, 62 o bàbá Tinubu ẹgbẹ́ Fọláṣadé yìí ni o ó ti yọwọ́ kó ònú ẹ̀ o bàbá Tinubu èjì tẹ́ dé yẹ lọ sinmi o ẹ pín Nàìjíríà Ọlọ́run ti pín tẹ́ bá wá jókòó tẹ́lẹ̀ ẹ fẹ́ joyè Biya ẹ fẹ́ ẹ̀yin ṣáà ni ẹ ti ṣọdún 8 ní sínẹ́ẹ̀tì ẹ kúrò ní sínẹ́ẹ̀tì ẹ jẹ gọ́vnà Lagos State kò tún tó yín pẹ̀lú gbogbo mọ̀kùmọ̀kùn bẹ́ṣẹ́ṣẹ́ tẹ kó gbogbo ìdajì Lagos State sínú portfolio tẹ kó sínú pocket tẹ kó sínú báǹkì tẹ kó sínú inú váànù ẹni kò tó ẹ tún lẹ́yìn náà lẹ tún fẹ́ jẹ president ẹ jẹ president ẹ wo bí ayé Nàìjíríà ṣe rí $1 ti di 1,600 bàbá Tinubu under your watch adẹ̀dákẹ́ à ń wò yẹn à ń paroko fún yín pé ibi tí ẹ jókòó sí yẹn kì í ṣe fún láíláì ìwọ̀n ọba àgbàtà ní ẹ lò kí ayé lè mọ̀ pé ẹ ṣe dáadáa fún àwọn orílẹ̀-èdè yín pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá
ìyà tí ẹ jẹ́ kí Fúlàní máa fi jẹ wá lórí ilẹ̀ baba ńlá wa ó máa lẹ́yìn o bàbá Tinubu ó máa lẹ́tìkẹ́ o ẹ má lọ́rọ̀ ọmọ yín yìí pọ̀ o bàbá Tinubu ẹ̀yìn wá ọ̀la ní kẹ́ wo ẹni tó ṣe wájú jẹ ẹni tó ṣẹ̀yìn ní ká yìn ẹ wo ẹ̀yìn yín wò ẹ máa fi Fọláṣadé sílẹ̀ lọ́nì torí òun ló máa sin bàbá ẹ̀ mo bá gbàdúrà bẹ́ẹ̀ torí èmi náà ni mo sin bàbá mi èmi ni mo kẹ́yìn ìyá mi mo gbàdúrà káwọn ọmọ yín kẹ́yìn yín ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ dáadáa sílẹ̀ ìtàn wo làwọn ọmọ yín náà fẹ́ máa sọ lẹ́yìn wá ọ̀làjú pé ẹ kó billions and millions lé wọn lọ́wọ́ ọmọ ta kó billions fún tá a kọ́ wọn ní nǹkan kan nípa ayé ọlọ́gbọ́n kan máa gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn àbẹ́yìn ò mọ̀ bẹ́ẹ̀ àbí owó nìkan lẹ́rù pọ́n fi ń ṣayé níbo ni ìbẹ̀rù Ọlọ́run wà níbo ni ìpáyà Ọlọ́run wà níbo ni skills and expertise wà níbo ni wisdom wà níbo ni humanity yín wà bàbá Tinubu kí lẹ fẹ́ gbé kalẹ̀ fáwọn ọmọ yín ju mọ́tò àti ilé àtowó lọ ṣé yẹn náà fi ń ṣayé ni pọ̀bíyà kúnsì yìí ó sì sọ̀lú di rádaràdá rédèrèdè mọ́ àwọn Cameroonians lórí ṣé n tẹ́ fẹ́ sọ Nàìjíríà dì nìyẹn mo dẹ̀ ń pàrokò fún yín láti bí ọ̀sẹ̀ méjì pé bàbá Tinubu prophetess Fọláṣadé Ọ̀ṣúntúyì tó wà lọ́ṣùn àwọn ìyá wa nínú Olúwa wọn láwọn ti gbọ́ lọ́tọ̀dọ̀ Ọlọ́run àgbàlagbà nìyá yìí ó ń ṣe ti Ọlọ́run ó gbọ́ ti Ọlọ́run ó lísìn sí Ọlọ́run ó dẹ̀ ó ní if I die I must tell you what God said o bàbá Tinubu bó ṣe ń bá yín sọ́nà ló pe bàbá Adébóyè sí tó rínú àlá pé kí bàbá Adébóyè wá bá yín sọ̀rọ̀ mi ò mọ̀ bí bàbá ti wá o President Tinubu ẹ má kọjá àṣàkẹ́sí ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ kí Ọlọ́run kó jẹ́ Ọlọ́run fún yín ẹ jẹ́ kó jẹ́ alágbára fún yín ẹ jẹ́ kí Ọlọ́run jẹ́ alátìlẹ́yìn fún yín bàbá Tinubu tí Ọlọ́run bá sọ̀rọ̀ tí ẹ bá fetí gbígbọ́ sí tẹ́kọ̀ tí àìgbọ́ sí bí King Saul ṣe kọ̀ tí àìgbọ́ sí Ọlọ́run ó regret tọmọtọmọ ni o mo ń pàrokò ẹ̀ fún yín ọ̀rọ̀ yín ò ní dàbí ọ̀rọ̀ King Saul ọmọ Kish from Benjamin clan bẹ́ẹ̀ náà ṣe jẹ́ ọmọ Yorùbá tẹ́lọ́mọ Tinubu nìyí ẹ jọ̀ọ́ ẹ listen sí Ọlọ́run ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bàbá Tinubu kí ó lè kó lè tùbà ṣe fún yín túṣẹ́ tùbà mi mọ̀ báwọn Yorùbá ṣe ń pòwe yẹn Bobby àti Kunsi bàbá Tinubu ó fi ìlú yẹn sí directionless future ó fi ìlú yẹn sí fragile economy ó fi ìlú yẹn sí deeply divided along ethnic lines àwa àti Igbo ẹ̀hún ti sọ wá dọ̀tá ara wa Fúlàní náà ti wá sọ wá di ẹran àmúpa ethnicity ó ti já wẹ́lẹ́wẹ́lẹ́ olúkálukú fẹ́ lọ lé ṣùgbọ́n bàbá Tinubu ẹlẹ́ẹ̀ni jẹ́ ká lọ Ọlọ́run ti sọ fún yín pé kẹ́ jẹ́ ká lọ ẹ pé Nasiri Israel prophet Nasiri Israel ẹ pé bàbá Ọmọ́túndé Samson gbogbo wọn lọ́lọ́run bá sọ̀rọ̀ kì í ṣàwọn ajẹgúdújẹrá jí o Ọlọ́run ò bá wọn yẹn sọ̀rọ̀ mọ́ o ẹ jọ̀ọ́ ẹ fetí sí ìbá nǹkan tí mò ń sọ yìí tẹ́ bá ti rò pé alákìtìyàn lọmọdé yìí bàbá Tinubu mi ò ya wèrè mi ò sán lórí mo ti wá sí Nàìjíríà láti wá ṣiṣẹ́ fọ́dún 11 mo rìtáyà 11,000 ni mò ń gbà àbí 15,000 ni ó ń fún mi bàbá Tinubu 15,000 náà láti bí oṣù 11 mi máa rí gbà mi ò máa rí gbà ẹ wo nǹkan tí ìlú dì à ń ra àpò ráìsì ní 83 bàbá prophet Bishop Samson wọ́n láṣì máa ra rẹ́sì ní 150,000 bàbá Tinubu on your watch àwọn tẹnikọ́ máa fún ní 70 lóṣù ní mọ́nà ti fẹ́ rí the difference between 70,000 tẹ́ fún wọn lóṣù àti 150,000 tán lọ́ máa ra ìrẹsì níbo ni 80,000 difference yẹn ti máa wá
ẹ wá ní kó má jalè, ẹ ní kó má ṣe cultist, ẹ ní kó má ṣe yahoo yahoo, ẹ ní kó má ṣe 419, ẹ ní kó má scam. Gbogbo ohun tí mo kà á lẹ̀ yẹn lẹ́lẹ́dàá mi lòdì sí. Ṣùgbọ́n kí lẹ̀ ń sọ fún wọn nígbà tẹ́ ẹ̀ fún wọn níṣẹ́? Ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣù máa ń wà. Ìyàwó yín ní kó gbà kán lọ ṣe farming. Ṣé ọmọ tálíkà lè afford 5 million 10 million nílẹ̀? Nǹkan ọ̀gbìn tún kọ́ máa ṣe. Ẹ tún gbé Akínwùmí ikú ṣínà. Ẹ tún gbé Bill Gates lọ́wọ́. Kọ́ máa wá ta genetically modified organism seed fún wa. Yìí tó máa pa wá lọ́gbọ̀gbọ̀gún lẹ́gbẹ̀gbẹ̀rún. Bàbá Tinubu under your watch. Ẹ fẹ́ sọ ilé ayé dìdàkudà. Ẹ fẹ́ sọ ayé àwọn ọmọ Nàìjíríà tí ò tún bá ń tẹ̀. Ọlọ́run ò lè gbà fún yín o. Torí ìtẹ́ fẹ́ ṣe yìí, ẹ fẹ́ gbé wa sínú ìgbèkùn ni. Ẹ fẹ́ gbé wa sínú ìgbèkùn ni bàbá Tinubu. Ẹ lọ rò dáadáa. Ẹ rò dáadáa, ẹ wo ọjọ́ àti sùn yín. Ẹ ń lọ 90. Mo gbàdúrà fún yín pé ẹ jẹ́ 120. Lóòótọ́ Mósè tẹ̀yìn ìmàlẹ́ pè ní Musa 80 age 80 lọ́lọ́run ṣe gbé dìde ní Midian. Ṣùgbọ́n kò tọ́lọ́run máa gbé dìde. Ọlọ́run ti bá sọ̀rọ̀, ó ti kọ lóríṣiríṣi fún 40 years yẹn. Selfless humanity ló fi bá àwọn ọmọ Israel lò. 40 years yẹn a kà nínú ìwé mímọ́ pé his natural forces were not abated. Ojú òfò, apá òrọ̀, ẹsẹ̀ ògé, orí ẹ̀ pé bí alájọṣọmọlú, and it was 120. Mo gbàdúrà ẹ̀ fún yín bàbá Tinubu. Ṣùgbọ́n ẹ wo bí ìlú ṣe dà lórí yín. Ẹgbẹ́ Màtàwálè, ẹ sọ di Secretary of Defence àbí Minister of Defence yín. Màtàwálè tó yẹ pé wọn àti ó ti confess fún ara ẹ̀ pé òun àti àwọn Boko Haram, àwọn governors gan ní north àwọn jọ ń ṣèpàdé ni. Gumi reiterated the same. Ó ní òun nìkan kọ́ lòun lọ bá wọn agbésùmọ̀mí o. Òun àti àwọn governors ibẹ̀ àti àwọn DSS yín àtàwọn ọlọ́pàá yín àtàwọn Air Force yín, àwọn jọ ń lọ rí Boko Haram ní bàbá Tinubu. Ilé ayé lẹ ń ṣe báyìí. On your watch làwọn apààyàn lọ yan fáńdáfáńdá. Aṣàrídòkúbò náà lóhun níbọn lé tóun lè fi já plane balẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn dẹ̀ wà lórí ìlú yín. Pẹ̀lú gbogbo agbára tẹ́lẹ̀ ní bàbá Tinubu. Èèyàn méjì mẹ́ta wọ́n ń dún mọ̀rúmọ̀rú mọ́ àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ká tiẹ̀ sọ pé a kì í ṣe ìkọ̀kan náà àṣèdè kan náà. Ṣé bẹ́ẹ̀ yín lọ pè ní president? Wọn ò ní president of Yorùbá nìyẹn. Yín náà lè ti sọ bẹ́ẹ̀ pé Yorùbá president kan ní Nàìjíríà president ní. So ẹ lè mú Gúnmi so. Ẹ tí ìmọ̀ bẹ ṣe máa yanjú ọ̀rọ̀ Boko Haram bàbá Tinubu. Ẹ wá ń lọ ẹ̀ ń bọ̀ bí ìlẹ̀kẹ̀dí. Wọ́n ti fi ìlẹ̀kẹ̀ síde yín, ó ti já sọnù. Ó ti já wẹ́lẹ́wẹ́lẹ́. Ó ti já dànù. Bàbá Tinubu, Ọlọ́run má kọjá ìmọ̀ṣe sí yín. Iye tẹ́ ń bá lọ, tẹ́ ẹ bá lọ wọlé tí Ọlọ́run lọ kẹ́ lọ bèrè bí tẹ́ ṣíṣí bẹ́ ṣe máa rìn, bẹ́ ṣe máa pín àti gbèsè tó ń jẹ sí wa lọ́rùn. Kán má rò pé àwọn ọmọ Yorùbá la máa gbélé lórí o. Torí àbá wọn náà kò kàn wá. Ṣùgbọ́n ẹ lọ wọlé tọ̀ Ọlọ́run lọ bàbá Tinubu. Ẹ wọlé tọ̀ Ọlọ́run lọ, yín náà pè ló lórí. Wọ́n dẹ̀ lẹ́ni tá bá pè ló lórí, ibi tá bá pè ló lórí, kì í fi tẹ̀lé. Ẹ má jẹ́ kí àwọn ọmọ Fúlàní bẹ̀rẹ̀ sí ní forí yín gbálẹ̀, because bó ṣe dàbí nìyẹn o. Wọ́n ní kẹ́ fi bóde jọ Boko Haram leader bí Amayeti leader ni tó ń pàrokò, tó ní àmì tiẹ̀, tó ń pààyàn bó ṣe fẹ́, tó dẹ̀ ń gba millions lọ́wọ́ àwọn tó fẹ́ gbé. Bàbá Tinubu, ọwọ́ kan lè release Bódèjọ without any conditions. Tí tó fi
Nnamdi Kanu sílẹ̀ tó ń jà fún Biafra kò ní àmì o ọ̀rọ̀ ló ń sọ o but ọ̀rọ̀ yẹn ní ó ní ẹ̀yin olórí lára toro insult yín ó ń ṣe wótòwótò fún yín ẹ wá gbé pamọ́ láti bí ọdún mẹ́ta ẹ jẹ́ kí n sọ kan fún yín nǹkan tí ó yẹ yín nìyẹn bàbá Tinubu nítorí èèyàn kan Ọlọ́run lè change policy orílẹ̀-èdè yẹn nítorí èèyàn kan Ọlọ́run lè bí gbogbo ìlú wú kó bíwó torí one person tí Ọlọ́run bá rí pé ìyà tó ń kọ sí ìyà tó dání tí ẹ bá ti torí pé Nnamdi jẹ́ ọmọ Ìgbò àwọn Fúlàní ní kẹ́ mú wọn wá tí ẹ bá ti torí pé Ìgbòho jẹ́ ọmọ Yorùbá Fúlàní ní kẹ́ má jẹ́ kó mí tẹ wá gbà tẹ̀lé wọn nítorí àwọn méjèèjì yẹn lásán ẹ lè má rojú ráyè tẹ máa fi jáde nílé ayé mọ́ nítorí Nnamdi Ọlọ́run lè bẹ̀rẹ̀ sí ní dá Nàìjíríà gan láàmú nítorí Ìgbòho Ọlọ́run lè pa Bàsírà Nàìjíríà rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ àwọn kan máa sọ pé kí ni ó ń sọ bẹ́ẹ̀ ni mo sọ ẹ lọ kà nínú Bíbélì Ọlọ́run ti torí ènìyàn kan tẹ wùwà burúkú sí kó pa 185,000 ó ti ṣẹlẹ̀ rí ó sì dẹ̀ tún lè ṣẹlẹ̀ irú ìwà mọ́kúmọ́kú tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ń sìn ó ti ṣẹlẹ̀ ní Sodom and Gomorrah o nílùú Egypt yìí náà ni kò jìnnà o tẹ́ bá fẹ́ ka Egypt Israeli tẹ́ bá fẹ́ ka wọ́n kún African country be my guest nígbà tí àwọn ará Sodom and Gomorrah tó ń ṣe mọ́kúmọ́kún tọkùnrin fẹ́ máa ṣe pẹ̀lú ọkùnrin obìnrin fẹ́ máa ṣe pẹ̀lú obìnrin tí wọn ò mọ Ọlọ́run tó hàn níbẹ̀rù Ọlọ́run tó hàn nífẹ̀ẹ́ àwọn èèyàn Ọlọ́run rán áńgẹ́lì ó rán lọ síbẹ̀ kó lọ pa bẹ̀rẹ̀ ó pa bẹ̀rẹ̀ ó sọ di aṣálẹ̀ kò sí nǹkan kan ní Sodom and Gomorrah mo ti lọ sí Israel àbúrò mi ti lọ bí ẹ̀mẹ́ta ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ wá fẹ́ lọ sí Israel ẹ lọ kẹ́ lọ yẹ̀ wò nítorí pálapàla rádaràda rédèrèdè yamayama játijàti tí àwọn aráàlú yẹn ń ṣe àtàwọn olórí wọn Ọlọ́run parẹ́ ni àwọn èèyàn tó escape èèyàn 4 ni bàbá lọ́ọ̀tì àwọn ọmọ obìnrin 2 àti ìyàwó áńgẹ́lì yẹn dẹ̀ ń sọ fún ìyàwó má bojú wẹ̀yìn nígbà tí obìnrin yìí tó wo gbogbo dúkìá tó fi sílẹ̀ ní Sodom and Gomorrah ó bojú wẹ̀yìn pillar of salt lódì o pillar yẹn sì wà ní Israel nsìn that pillar tó ní ìyàwó lọ́ọ̀tì dì ó sì wà níbẹ̀ tẹ́ bá fẹ́ lọ wò ní Israel ẹ lọ wọ́n mú yín débẹ̀ Sodom and Gomorrah nǹkan kan ò wù ń bẹ̀ kò sí èèyàn kankan bẹ̀ ó ti di aṣálẹ̀ bàbá Tinubu on your watch ẹ má jẹ́ kí nǹkan búburú kó ṣẹlẹ̀ sí ilé yín ọmọ Yorùbá àti Nàìjíríà yín gbogbo mọ́kùmọ̀kù tẹ́ ń gbà láyè gbogbo rádaràdá tẹ́ ń ṣe financially ni o politically ni o secularly ni o spiritually ni o kò bá ìlànà Ọlọ́run lọ bàbá Tinubu tó bá sọ fún yín òun lọmọ yín yìí sọ ẹgbẹ́ ọmọ yín ni mo jẹ́ o ṣùgbọ́n máa sòótọ́ o torí Ọlọ́run kò ti sọ fún mi pé tí mi bá sòótọ́ ó dàbí pé ilé fẹ́ yá mi nìyẹn ilé òde tí ìfẹ́ yá mi tí ìfẹ́ lọ mo sì fẹ́ gbẹ́dùn àwọn ọmọ mi torí náà máa sòótọ́ bàbá Tinubu ìtẹ́ ń ṣe yìí kò bá Ọlọ́run lọ ẹ má jẹ́ kí Ọlọ́run kó kọ̀ dá ìmọ̀ṣe sí i bí ìyá ti lọ even after 42 years kò fẹ́ lọ pọ̀ ti kú ikú ti mú dání wọ́n ti gbé lọ sí bodè Cameroon ti gbé bíyà lọ sí bodè
bíyà tó ń yọ wọ́n lẹ́nu ikú ti gbé lọ síbodè wọ́n ti bá wọn gbé lọ síbodè wọ́n ti sìn lọ síbodè Paul Biya tó ń dá Cameroon lẹ́nu wọ́n ti gbé lọ síbodè. Bàbá Tinubu 42 years ní bílà ṣe lórí ìkíní orí àpèrè tèpè tàṣẹ tègún ló ń gbélé lórí tí mo dẹ̀ mọ̀ pé tí àwọn ọmọ ẹ̀ ò bá ṣọ́ra ṣe á jà lórí wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ yín rí bẹ́ẹ̀ o bàbá Tinubu, ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ fún yín o. ń tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn kò dùn mọ́ ọmọ Nàìjíríà nínú pàápàá àwọn ọmọ Yorùbá tá fẹ́ lọ tá à ń pariwo fún yín tẹ́ ẹ fẹ́ ká lọ kò tẹ́ Ọlọ́run lọ́rùn torí náà Ọlọ́run ṣe ń rán àwọn èèyàn sí yín ó di èèyàn mẹ́ta prophetess Fọláṣadé Ọ̀ṣuntóyè of Ọ̀ṣun prophet Nasiri Israel ó wà lẹ́kọ̀ọ́ mẹ́bí alẹ́jìgbò ní ọ̀nà Agége ibẹ̀ náà wà then Bishop Ọmọtúndé Samson àwọn náà wà Nàìjíríà mẹ́ mo tiẹ̀ ní tẹlifóònù wọn lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá gbọ́ tẹ́ fẹ́ pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ pè mí mo kọ tẹlifóònù náà lẹ̀ nígbà tí mo ń gbọ́ wọn tó ń sọ̀rọ̀ èmi kọ́ ni mo sọ. mo dẹ̀ ti sọ nǹkan tí prophetess Fọláṣadé Ọ̀ṣuntúyì sọ ó ní Ọlọ́run ti sọ pé òun ti pín Nàìjíríà kí bàbá Adébóyè pásítọ̀ Enoch Adéjàre Adébóyè àwọn bàbá nínú Olúwa mi ò rí yín fín o nǹkan tí prophetess Fọláṣadé sọ ni mò ń repeat o I'm just regurgitating what she prophesied, what she said. Ó ní Ọlọ́run ní kí ẹ lọ bá bàbá Tinubu sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá pé òun ti pín Nàìjíríà o. Bàbá Adébóyè nǹkan tó ń sọ nìyẹn. Ó wá fi caveat mẹ́ta sí. Ó ní tí ọ̀hún bá jẹ́ ká lọ Tinubu ní o. Dímọ̀n Wílà Pábíò ní o. Fẹ́mi Gbàjàbíàmílà ní o. Àwọn Ọ̀tẹ́dọ́lá ní o. Àwọn Adénúgà ní o. Àwọn Yẹmí Kàdóso ní o. Àwọn Wálé Ẹdún ní o. Ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn. Àwọn Dàgógò ní o. Àwọn Ango Abdullahi ní o. Àwọn Usman Danfodio grandchildren. Tán bá ní ká má lọ. Bàbá Tinubu, prophetess Fọláṣadé. Inú mi dùn pé olórúkọ ọmọ yín ni wọ́n. Fọláṣadé Ọ̀ṣuntúyì. Wọ́n ní Ọlọ́run sọ pé èmi àárí ikú òjijì ẹni o. Tọ́lá máa tiẹ̀ tún fi búkú bùyàn láṣìírí ó tún dájú pé kéèyàn wà nínú ilé nínú àmódi àìsàn tí kò nítumọ̀ tó wà undecipherable tí wọn ò lè diagnose kó wá jókòó sínú ilé kó máa síkì kó máa gbọ́nwó lé. Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ o. Ó wá ní ìkẹta ó tún kẹ̀mẹ̀mẹ̀ ìyẹn kàbìtì pé àwọn tí wọ́n ní kí Nàìjíríà má pín tó ń dí wa lọ́wọ́. Prophetess Fọláṣadé sọ pé Ọlọ́run ní wọ́n máa ya wèrè wọ́n máa sán káwáyín wọ́n máa já síta wọn ò ní lè mú wọn so. Bàbá Tinubu, do not let this happen on your watch. Ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ lórí àpèrè tẹwà yẹn. Ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ àmọ́ ẹni tí ó ń dún mọ̀rún lábẹ́lẹ̀ tí ò fẹ́ kẹ́ lọ. Tó ń sọ fún yín pé kẹ́ jókòó síbi ọdún mẹ́jọ yín máa pé bàbá Tinubu ẹ má dá wọn lóhùn wọn ò nífẹ̀ẹ́ yín. Níbi tí ọjọ́ orí yín dé tí èmi bá lè dérú ọjọ́ tẹ dé yẹn. France ni máa wà tí máa lọ gba fresh air tó dáa. Tó máa lọ massage ẹ̀kẹ́ mi ọrùn mi. Gbogbo wrinkles mi lọ. Baba Tinubu, you are worth almost 11-10 billions. Billions ilẹ̀ worth. Èmi ọmọ yín tí mo jókòó yìí mi ò ní 1,000 lọ́wọ́. Ṣùgbọ́n ojoojúmọ́ ni mò ń pẹpẹrú sí ojú mi. I want to keep looking healthy. Baba Tinubu, ẹ divide Nigeria kẹ́ lọ gbádùn gbèsè ayé yín pẹ̀lú àwọn ọmọ yín àti grandchildren yín. Orí àpèrè ni Bíyà kú sí kò gbádùn gbogbo owó tó ti jí jẹ
tó ti kó pamọ́ wọ́n máa ná lẹ́yìn ẹni ìyẹn lọ́lọ́run ṣe pàrókò tí Ọlọ́run ṣe sọ wípé ẹ wo aṣiwèrè yìí tó filé ayé kó ọ̀rọ̀ ọjọ́ kò mẹ́ni tó máa jẹ́ bàbá Tinubu bí yà ò jẹ owó tó kó pamọ́ tó fi jẹ àwọn èèyàn níyà ní 42 years inú kòtò ló ń lọ wọ́n ti gbé lọ sí ibodè Paul Biya tó ń yọ Cameroon lẹ́nu wọ́n ti gbé dé ibodè bàbá Tinubu mi ò gbàdúrà ẹ̀ fún yín kò ní rí bẹ́ẹ̀ fún yín ẹ pín Nàìjíríà kẹ́ lọ gbádùn ayé yín ní jẹ̀lẹ́ńkẹ́ yín àti Olúrẹ̀mí kẹ́ máa lọ yùngbàyùngbà tẹ́ bá ti ṣe nǹkan t'Ọlọ́run fẹ́ for the next 20-25 years bàbá Tinubu ẹ ṣì wà láyé but ẹ láti ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ mi ìfẹ́ kọ́ ọ̀rọ̀ yín dàbí ti Nebuchadnezzar o ọ̀rọ̀ yín ò ní dàbí ti Pharaoh ẹ má jẹ́ kí destiny King Saul kó envelope yín o ẹ má jẹ́ kí destiny Adolf Hitler kó ràgàdà bòbò yín o torí gbogbo àwọn tí mo dárúkọ yẹn ẹ̀yin wọn ò dá àtúbọ̀ tí wọn ò sunwọ̀n. You are supposed to be a wise man. Wọ́n lè wà strategic. Ẹ wà dynamic. Hello. Èmi fẹ́ kẹ́ wà wise ni o. Wọ́n sọ pé wisdom is a practical thing. Unnecessary kí yàn ní wisdom. But in all you're getting, Baba Tinubu, I get knowledge, I get information, I get wisdom. But in all you're getting, get understanding. Be able to read the time and the season. This is not the season. Temama se fanda. Ẹ pín Nàìjíríà kẹ́ lọ gbádùn gbogbo owó tẹ́ ti kó o. Kẹ́ kó pamọ́, ẹ lọ gbádùn ẹ̀. Otherwise, ọ̀rọ̀ t'Ọlọ́run sọ yẹn àṣẹ o. Aṣiwèrè tó fi rí ayé kọ̀rọ̀ jọ. Ẹ̀mẹ́ntẹ́ máa jẹ́ ẹ má kú sórí àpèrè o ẹ lọ gbádùn ilé ayé yín pẹ̀lú àwọn ọmọ yín táwọn ọmọ yín bá ti ń dún mọ̀rún àwọn mọ̀ pọ̀ ọmọ kékeré sì ni wọ́n tí Ṣèyí bá fẹ́ jẹ gọ́vnà ẹ kúkú mọ bẹ ṣe máa ń rí ìgè ẹ fi ṣe ọmọ kékeré ni tó bá kó àwọn ẹmẹ̀wẹ́ ẹ̀ sábẹ́ ẹ fi ṣe mo mọ̀ pé gbogbo yín lè fẹ́ sọmọ yín di gọ́vnà ẹ fẹ́ sọmọ yín di sínétọ̀ ẹ kò burú tó máa ṣe dáadáa máa rí ìyọ́nú Ọlọ́run báwọn náà dẹ̀ tún ṣe dáadáa máa gbèsè ohun tó bá gbìn náà máa kó èmi ò ní problem pẹ̀lú yẹn but ẹ̀yin ibi tẹ́ bọ́jọ́ orí yín dé ẹ má jẹ́ kí kàkà yín o nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí bàbá Tinubu kò dùn mọ́ Ọlọ́run ni o kò tẹ́ Ọlọ́run lọ́rùn o ẹ wá àtúnṣe Ọlọ́run ti pín Nàìjíríà get the boldness get the courage and ask for God's protection àṣeṣe. ẹ̀yin ará mi ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ bá mi ké sí àwọn bàbá Adébánjọ àwọn Afẹ́nifẹ́re Afẹ́nifẹ́bi Afẹ́nifíkú Afẹ́nifọ́ràn àwọn bàbá tó ti wà lórí àpèrè àwa ní Yorùbá leaders tó dẹ̀ ń jẹ́ kí Fúlàní máa pa wá. Bàbá Ayọ̀ Adébánjọ ṣáyọ̀ lẹ́kọ́ bá wa àbí wàhálà àbí fìtìnọ́tì. Bàbá Fáṣọ̀rántì ẹ̀yin ni mo ti rò pé máa pariwo after táwọn olórí burúkú Fúlàní tán dá yín légbodò tán gba ọmọ gidi lọ́wọ́ yín ọmọ yín bí èmi pẹ̀lú wọn lẹ máa jẹ́gbẹ́ ọmọ tó yẹ kó máa tọ́jú yín lọ́tún lósì wọ́n mú lọ ǹjẹ́ kò ń ṣe pé ẹ̀yin ló yẹ kí ariwo yín kó dún jù pé a ń láti pín ẹ wá fi ẹsẹ̀ kan sí Yorùbá Fúlàní dìkejì mú ṣé bó ṣe yẹ kó rí nìyẹn bàbá Fáṣọ̀rántì bàbá Fáṣọ̀rántì. Bàbá Ayọ̀ Adébánjọ
bàbá Ayọ̀ Adébánjọ 1896 bí ìyá ló kú yìí o after 42 years ẹ̀yin náà ti wà lẹ́nu ọ̀rọ̀ Yorùbá nation ṣùgbọ́n ẹ fẹ́ Yorùbá nation restructuring infrastructure regionally òun lẹ́ ń lé kiri meanwhile Kashim kẹ̀kẹ́ Shettima ọmọ Boko Haram ọmọ Fúlàní sọ fún yín pé to hell ó ti sọ bẹ́ẹ̀ ó ní to hell with infrastructure with regional with pínpín ẹ̀dákẹ́ ń wò ẹ̀dẹ̀ sì ń béèrè. Wọ́n ní doing the same thing over and over again and expecting a different result is the definition of madness. Baba Adébánjọ mi rò pé ẹ máa di o ẹ kàn wá greedy ẹ selfish ni o but pé kẹ́ máa sọ pé ẹ ń wá regional ẹ ń wá restructuring láti bí 10 years kí n kankan má dẹ̀ ṣẹlẹ̀ kẹ́dẹ̀ ẹ̀ expect pé bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn. It's the beginning of madness. That is the definition of madness. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀san lórí so kí ló ń ṣẹlẹ̀. Tí ìtò wọlé lọ bá bàbá Tinubu mo mọ̀ pé ẹ vote fún kò ṣe nǹkan kan ẹ ní láti vote fún but yẹn ò ní kẹ́ má so tòótọ́ fún. Festus Keyamo was against bàbá Tinubu ngbà tó yá ó gba Minister of Aviation bá wàhálà ìyẹn náà wá against ẹ̀ PDP ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kíní ló rẹ̀ ń tẹ̀lé ni ṣùgbọ́n gbà tó yá ó ṣiṣẹ́ fún bàbá Tinubu. Ẹ̀yin tẹ́ wá ní nàdẹ́kò níyín ẹ̀yin lẹ sọ bàbá Tinubu di gọ́fúnà ti gbá ní ìtọ́wá di president yìí bẹ́ẹ̀ tí ẹ ṣe support ẹ̀ ṣé ẹ lè wọlé lọ bá kẹ́ lọ ṣàlàyé fún. But ẹ̀yin náà ò fẹ́ Yorùbá nation. Ọlọ́run dẹ̀ ń pàrokò fún yín pé tí ẹ bá jẹ́ ká lọ lọ́gbọ́n lógún yín tẹ ní ẹ máa gbé náà dìwà ẹ máa mú wa pa fún Fúlàní Ọlọ́run ní ìmí máa kú lọ́jọ́ àìpé ìmí máa wọlé ó máa ṣàìsàn ìmí máa ya wèrè. Bàbá Adébánjọ èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta lẹ rò kó tọ́ sí yín níbi tí ọjọ́ orí yín dé níbi tí ẹlẹ́gbẹ́ Yorùbá lórí dé. Ẹ mọ̀ pé ẹlẹ́jẹ̀ Ìgbò ṣé ẹ̀ tún láìkí Ìgbò náà ni tẹ́ bá tiẹ̀ ẹ̀ láìkí àwọn ọmọ Yorùbá ṣé ẹ̀ tún láìkí àwọn Ìgbò tẹ́ tún bá tán torí apá kan Yorùbá kákan Ìgbò ní kí ní ẹ̀ ń ṣe yìí nìkan a kọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ Yorùbá ní ìyá mi àti bàbá mi but àwọn Yorùbá tó fẹ́ Ìgbò àwọn kan tiẹ̀ tún wọ́n tún denigrate ara wọn Fúlàní ló ń fẹ́ àwọn ọmọ amútọ̀ àwọn atọ̀lé àwọn olóòórùn yẹn wọ́n fẹ́ wọn àwọn kan dẹ̀ fàwúsá àwọn bíi Ṣàgáyà Bọ́lá Ṣàgáyà ó ṣàfàwúsá ohun tó wọ olúkálukú nìyẹn ohun tó olúkálukú bá dẹ̀ gbìn òun la máa ká. Ṣùgbọ́n bàbá Adébánjọ ẹ yé fi Yorùbá ẹ yé fi ralẹ̀ fún wa ẹ kì í ṣe olórí ká gbọ́dọ̀ tẹ̀lé. Wọ́n ní Tinubu bá kú àforúbọjú tí àgùntàn bá kú àfọmọ ìrọ́pò ta lẹ́yìn fẹ́ fi rọ́pò ta ni ẹni tó ń ṣe Yorùbá bó ṣe yẹ kó ṣe Yorùbá tẹ́ fẹ́ fi rọ́pò as a leader. Nítorí ẹ̀yin bàbá Adébánjọ I don't care what anybody says you are not a good example of a good leader. Kì í ṣe good leader ẹ kàn ń pariwo ni. Cacophonous nonsense noise lẹ́ ń sọ. You are a symbol making empty noises. Nítorí pé bẹ́ẹ̀ ṣe ń pariwo pé Yorùbá lẹ fẹ́ wọ́n ń gbé báàgì owó fún yín ẹ̀ ń gbà ẹ mọ̀ pé owó ẹ̀mí wa ló ń gbé fúnlẹ̀ yín lọ́wọ́ pé a ti fún yín lówó a máa pa àwọn ọmọ yín ẹ dákẹ́ wọ́n ṣe ń pa Ìgbò ló ń pa àwa Yorùbá ẹ dẹ̀ dákẹ́ ẹ wá rò pé inú Ọlọ́run dùn sí yín ẹ lè pé 96 kọ́lọ́run sọ pé 120 lẹ fẹ́ ṣe pọ̀ kó jẹ́ pé the rest of the years inú pọ̀jù inú wàhálà inú òṣì àti òṣèlè máa ṣe mi ò bá yín gbàdúrà ẹ̀ but ìka tí ẹ bá nà sí wa ìyẹn náà ni ìdá tí Ọlọ́run máa kọ sẹ́yìn náà
ẹ lọ jókòó bàbá níbi tí ẹ dé wisdom ló yẹ kẹ́ lé. Tẹ́ bá get wisdom tán ẹ get understanding. Ipe a lè bá àwọn Fúlàní yìí ṣe Ọlọ́run lóhun ti pín ní ìdààmú pé ẹ ti gbọ́. Tẹ́ ẹ báyìí sí ìgbòhun ni mo tún sọ yìí káwọn ọmọ lẹ́yìn yín kan gbé wá bá yín. Ọlọ́run ti pín Nàìjíríà o. Tẹ́ bá wà nú àwọn tó ní ká má lọ Ọlọ́run ti fún yín ní 3 choices o ABC èyí tó bá wù yín kẹ́ mú ńbẹ̀ kò wá sí ìtẹ́mú tó bọ́ Ọlọ́run lẹ́rù ẹni tó bá fẹ́ kú òjijì tẹ́ bá ní bó ṣe fẹ́ nìyẹn fine at 96 you are still young baba nítorí Moses 120 ló kú and his natural forces were not abated ó mean pé tí tó fi kú orí ẹ̀ pé ó ń ṣe ribiribi ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà kó fi kú ni kò tí ẹ̀ tún kú Ọlọ́run kọ́ ni kó lọ sórí òkè Mountain Pure ibẹ̀ lọ́lọ́run ti mú lọ. Gbogbo ẹ̀dá tó bá fi ara ti Ọlọ́run wọn ò ní jogún òfo. Elijah òkú o chariot of fire ló gbé lọ sọ́run. Abẹ́ẹ̀ tí gbọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ Christian ní bàbá Adébánjọ tún lọ wo Bíbélì yìí Elijah òkú chariot the whirlwind of God àti chariot ló bá lọ sọ́run torí pé ó ṣiṣẹ́ ribiribi fọ́lọ́run ó pe iná kalẹ̀ kò gba ìgbàkúgbà láyè bàbá Adébánjọ gbogbo ìgbàkúgbà tẹ́ gbà lọ́wọ́ Fúlàní tẹ́rù ń bá yín tẹ́ lè sọ̀rọ̀ tó má ti gbé báàgì 10 million naira fún yín ẹ máa dákẹ́ ẹ ń gba owó ẹ̀mí wa ọ̀rọ̀ yín máa lẹ́tìkẹ́ ẹ wọlé tó bàbá Fátìrò tí gẹ́sọ́ lọ fi lúnú kẹ́ lọ fi kùn lókun kẹ́ fàyà lú àyà kẹ́ jẹ́ kí wisdom yín ìbá yìí tó kù níbẹ̀ kó ṣiṣẹ́ fún yín kẹ́ lè lò fún àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá a fẹ́ lọ Ọlọ́run ti pín tẹ́ bá wá ní ká má lọ òun ni mo tún sọ yẹn o 3 choices lọ́lọ́run fún yín untimely death undiscoverable illness or disease tẹ́ máa jókòó sílé tẹ́ máa gbélé ṣòde or madness mi rò pé níbi tọ́jú orí yín dé epic madness ṣùgbọ́n tó bá jẹ́ pé gbogbo ohun tí mò ń sọ yìí ọ̀rọ̀ àpọ̀dà ni kò mọ́gbọ́n wá lọ́dọ̀ yín kò burú ẹ lọ ṣe fẹ́nu yín. ẹ wo bàbá Tinubu tó gbé Màtàwálẹ̀ síbẹ̀ ẹ máa sọ̀rọ̀ ọ̀ǹtì tó mú Màtàwálẹ̀ pé òun àti Boko Haram ni. Gumi is a cleric ó ń sọ̀rọ̀ fáwọn ọmọ Fúlàní yí pé ẹ lè lé wọn o negotiation lè máa bá wọn ṣe tẹ́ ẹ bá ti bá wọn ṣe negotiation wọ́n á máa pa àwọn ọmọ Yorùbá lọ steady wọ́n á dẹ̀ máa gba ransom lọ́wọ́ àwọn victims tán gbé. Bàbá Adébánjọ ní ìlú bo lẹ́wà ṣé Nàìjíríà yẹn náà lẹ́wà abẹ́ ti sá lọ sí Cameroon torí babaláwo tí ẹ gbójúlé ó ti sá lọ sí Sokoto oníṣègùn tí ẹ fẹ̀yìntì ìyẹn ti sá lọ Calabar. Bàbá Adébánjọ àwa ò lóògùn alọ́lọ́run ọba wa o. Bàbá Adébánjọ tẹ́ bá jẹ́ alágbára nínú ayé mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹnìkan tó lágbára jù yín lọ wà òun ló ń pè ní Ọlọ́run àríbítí àràbàtà Ọlọ́run àríjà má sàrógun má ṣọ̀lẹ ọlọ́wọ́ gbọgbọrọ tó máa yọ àwọn ọmọ ẹ̀ nínú ọ̀fìn ẹkùn ọkọ̀ Fẹ́rò àrí ìró àlá alágbádá aná ẹlẹ́wù wọ̀yíwọ̀yí ọlọ́wọ́ kábíkábí òun ni Ọlọ́run tí àwọn ọmọ Yorùbá gbójúlé o. tẹ́ ẹ bá wà nínú àwọn tó ní ká máa lọ restructuring regional kan lẹ́sìn ń dúró dè Olúwa máa yí dànù ni. ẹgbọ́n tí mo sọ fún yín Olúwa máa yí dànù mọ́ yín lórí ẹ dìde kẹ́ lanu yín sọ̀rọ̀ kẹ́ lọ bá bàbá Tinubu ọmọ Yorùbá kan náà nìyí ẹ̀yin ní nàdẹ́kò ẹ̀yin lẹ́gbẹ̀dẹ̀ gọ́vnọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀dẹ̀ whatever torí ẹ máa ń pàrokò yẹn fún pé ẹ̀yin lẹ́ support now ẹ lọ kẹ́ lọ support àwọn ọmọ Yorùbá nítorí ó ní wá lára o
ẹ má jẹ́ ká kọrí fún yín pé kán gbé yín lọ sí ibodè o. Ẹ̀yin alágbára tẹ́ ní wá lára, ẹ má lọ sí ibodè ni o. Ẹ má jẹ́ ká máa kọrin fún yín o. Torí bàbá Awólọ́wọ̀ kú, a sì rántí wọn, à ń ṣe lédè lẹ́yìn wọn. Ó ń dùn wá, ó ń jó wa lára pa miss wọn. Tẹ́ bá fẹ́ ká miss yín, ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe tó máa bàjẹ́ ọba Ọlọ́run lọ. Otherwise, kí mi tó kunu yín. Èpè á ti kún half of your sàárè o. Ẹgbọ́n tí mo sọ. Tí ẹ bá ṣe tó tọ́ fún àwọn ọmọ Yorùbá àti Ọlọ́run, kẹ́ bọ́ Ọlọ́run dúró, kẹ́ joyè Táwàkálítù. Èpè àti ògún a máa dóde yín nínú sàárè. Ẹ dìde ní kíákíá. Táwọn kò bá ti sòtọ́ fún yín, ó tọrọ mo ń sọ fún yín o. Ẹ tó bí mi lọ́mọ o. 96 ni yín o. I'm 68. Tẹ́ bá ń bímọ at 20. Ọmọ yẹn ti wọ 76. So ẹ tó bí mi lọ́mọ. Èmi dẹ̀ ń bá bàbá tèmi sọ òótọ́. Bàbá mi ń gbọ́. Nígbà tí ó gbọ́, after ọdún mẹ́rin ó padà wá. Wọ́n wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ lọ bèrè. Ọdún mẹ́rin ni èmi àti bàbá tèmi la fi ṣe gáà fúnra wa. Ṣùgbọ́n nígbà tí bàbá mi rí nǹkan tí mo sọ, tó bá Ọlọ́run pàdé, bàbá mi fún ara ẹ̀. Olólùfẹ́ mi ni bàbá mi, ó nífẹ̀ẹ́ mi. Ó gbé plane láti Nàìjíríà. Ó wá bá mi ní Houston, Texas ní August 1982. Kí bàbá mi tó kú. Ó dẹ̀ wá. Tí n bá poró ẹ lọ find out. Ibi tí wọ́n tán repenti ń tán ṣe fún mi dé. Wọ́n fẹ́ dọ̀bálẹ̀ fún mi ni mo sọ pé no, àti ọkọ mi ń gbà náà. Ó ní dáadé ẹ má ṣe bẹ́ẹ̀. Ìgbà tẹ́ ti apologize. Mi ti gbọ́. Lóòótọ́ mo dẹ̀ gbọ́. Torí mi expect bàbá mi kán wá bẹ̀ mí. Ṣùgbọ́n nǹkan tó ń pè ní pé yàn ní the fear of God. Torí wọ́n ṣẹ̀ mí o. Ìnípò fún yín wọ́n ṣẹ̀ mí. À ń fún odidi ọdún mẹ́rin yẹn. Mò ń rojọ́ bàbá mi fọ́lọ́run. Pé Olúwa, sórí tí bàbá mi ṣe. Àwọn dẹ̀ lọ́n bí mi. Olúwa gbèjà mi jà. Olúwa gbèjà mi jà. Èmi àti bàbá mi nìkan nìyẹn o. Bàbá Adébánjọ. Àwa 50 million to 60 million ọmọ Yorùbá la wà ní Nàìjíríà. Lẹ́ ń jẹ́ kí ìyà máa jẹ wá. Lọ́sàn-án, láàárọ̀, lálẹ́. Ẹ ń jẹ́ kí Fúlàní máa gbé wa pa. Àwọn ọmọ ojúlówó wa, ẹ jẹ́ kí Fúlàní kidnap wọn. Wọ́n ń kidnap, wọ́n ń rape àwọn ọmọbìnrin wa. Ẹ dẹ̀ pápín níjẹ, ẹ dìde nítorí pé ẹ̀yin ò fẹ́ kí Fúlàní kó nawọ́ ọ̀dà sí yín. Idà Ọlọ́run. I get smoothly. I get wẹ́rẹ́. Ní kíyá mọ́sá. Ẹ̀yin bẹ̀rù idà Fúlàní. Tí Fúlàní tó lè tayín níbọn tí ò ní wọ̀ yín lára. Ẹ tí rí yẹn rí. Nígbà tó bá máa fi ta mẹ́fà realize pé eléyìí ò ṣe pa asá lọ. Tó bá dàbí irọ́, ẹ̀yin ẹ gba Ọlọ́run gbọ́. Kẹ́ dúró ti Ọlọ́run. Kẹ́ ṣe òtítọ́ àti òdodo pẹ̀lú àwọn ọmọ Yorùbá. Gbogbo ẹ̀yin sọ̀ǹgbẹ́tọ̀ bàbá Tinubu tẹ́ ń kí wọn láyà pé kán má dá àwọn ọmọ Yorùbá yẹn lóhùn ẹjọ́ wẹ́wọ́ wọn ti pọ̀ jù. Wótòwótò wá ti pọ̀ jù. Ẹ ní bẹ̀rù Ọlọ́run ni o. Ẹ ní fòyà Ọlọ́run ni o. Ẹ ní pòyà Ọlọ́run ni o. Ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá yín ni o. Ẹ̀yin Yorùbá ni mò ń bá sọ̀rọ̀. Tẹ́ jẹ́ sínátọ̀sì. Tẹ́ wà ní House of Rep. Tẹ́ jẹ́ olówó, ọlọ́lá, ọ̀tẹ́dọ́lá, Adénúgà. Gbàjàbíàmọ́lé àmìlà. Sanwó ogbó sanwó okú. Adeleke, dancing governor, Ṣèyí Mákindé, Ọlátúnjí, Arẹ́gbẹ́ṣọlá, Fáyọ̀ṣe, ẹ pera yín lọ́mọ Yorùbá. Fúlàní ń pa àwọn ọ̀ràn yín ẹ dákẹ́. Ẹ ń wá businesses. Bẹ́ẹ̀ ṣe máa make the next billion. Òun lẹ̀ ń lé. Paul Biya ti kú o.
kò kó bílíọ̀nù sí ẹ lọ o kò gbé Cameroon dání o ó lọ sí bodè ni wọ́n ti gbé lọ sí bodè Paul Biya tó ní Cameroon lára ó ti dé bodè ṣé fẹ́ ká gbé yín lọ sí bodè ni ṣé fẹ́ lọ sí bodè ẹ̀yin ọmọ Yorùbá alágbára tẹ́ ń yọ wá lẹ́nu ṣé fẹ́ lọ sí bodè ṣé máa lọ sí bodè ṣé fẹ́ ká gbé yín lọ sí bodè ẹ̀yin olówó tẹ́ ní wá lára ṣé fẹ́ lọ sí bodè. mo ń pàrokò fún yín ni o ẹ̀yin olówó alágbára tẹ ní title tẹ ní position tẹ dẹ́kẹ́ tẹ mílẹ̀ǹjẹ̀ tẹ wọ́n ṣí bí ọbẹ̀ inú saucepan tí Fúlàní dẹ̀ ń gbé àwọn ọmọ bí ó ti ẹ̀jẹ̀ yìí rẹ bí wọn àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá àwọn president lọ́la àwọn governor lọ́la àwọn attorney general wa lọ́la tó bá jẹ́ pé Fúlàní ó ti gbé kékeré ẹkùn tó bá jẹ́ pé ó ti gbé chief justice ní justice Kudirat kékeré ẹkùn ó ti gbé pa 10-15 years ago ṣé a lè di CJN ṣé yín mọye CJN tó wà lórílẹ̀‐èdè ọmọ Yorùbá àwọn ọmọ lọ́yà kan wà níbí tó ti wà ní district court ọmọ Yorùbá ni wọ́n àwọn yìí tá vote fún tá sọ̀rọ̀ fún pé ẹ mú àwọn ọmọ Yorùbá ọlọ́gbọ́n olóye ni wá tó ń ṣe chief justice ń bí báyìí tó ń ṣe judge ń bí báyìí ọmọ ọ̀rẹ́ mi tó bá dàbí tí má tẹ̀ ń sàwọn yẹn kò bá mi tán ọ̀rẹ́ mi one of my best friends lọ́lá ló ń jẹ́ wà ní New York ó ti di judge àwọn ọmọ tó yẹ kó wálé kó máa wá judge judiciously ó wà ní New York o mi ní pé last name because ìyá ẹ̀ lè máa fẹ́ kí n gbọ́mọ wọn síta but lọ́lá ni first name ẹ̀ wọ́n kọ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè máa tún orílẹ̀-èdè ṣe but ẹ̀yin lórí burúkú lórí májẹ̀díẹ̀ amukun mẹ́kọ ajẹkẹ́ni má yò ajẹmúni lọ́wọ́ dání ẹ̀yin ológì ní òru ẹ̀yin apanimáyọ̀dà ẹ fẹ́ ká wálé gbogbo oríire tá à ń ṣe ní Amẹ́ríkà ẹ fẹ́ ká jókòó síbẹ̀ ká máa sin orí olórí ká máa sin ìlú onílù ẹ fẹ́ ká wá fi sin ilẹ̀ bàbá wa ẹ máa tẹ́ ẹ ní dùn ọbẹ̀ tẹ́ ẹ bá wá jẹ́ kí a lọ lọ́wọ́ ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ bí Ọlọ́run ṣe sọ màá tún sọ fún yín èmi àya wèrè nù yín bọ́lọ́run ṣe wí èmi àwọnú ilé àìsàn àdèmọ́lẹ̀ for the next 20 years kò ní jáde èmi àdẹ́kù tú ẹ́ bí ẹdìẹ ṣe bí bẹ ṣe fẹ́ kí Fúlàní máa pa á nìyẹn tú ẹ́ kọ́ máa mú alẹ́ kan méjì ẹ̀ ń gba Bill Gates láyé ẹ̀yin olówó ẹ̀ ń bá Bill Gates láyé NAFDAC gbogbo yín tẹ́ wà NAFDAC Adélẹ́yẹ ni o whatever torúkọ yín jẹ́ wọ́n ń gbé genetically modified organism seed wá bá yín seed tó ti dá wàhálà lẹ̀ ní Zimbabwe tí àwọn Russia kọ̀ tí àwọn ìlú torí wọ́n pé tí wọ́n kọ̀ òun lè yan ọmọ Nàìjíríà ń gbà lọ́wọ́ wọn pé kó máa fi pa wá ẹ fẹ́ kó fi gbé àrùn sí wa ẹ ń pàrokò fún wa pé ó dájú tí àwa ti ń jẹ at least mo ti wà láyé ní 68 years àgbàdo tá à ń jẹ ó yàtọ̀ sí modified one o GMO tán gbé wá bá wa yìí ó máa bà ecosystem wa jẹ́ a nílè replicate nǹkan míì ká máa sọ sílẹ̀ tó máa gùn àìsàn oríṣiríṣi ló fẹ́ kó wá bá wa ẹ̀ẹ́dẹ̀ gbá nítorí pé Bill Gates ó fi 2.5 billion gba yín lójú ṣé 2.5 billion ó wá lè ra ẹ̀mí kan ẹ wo iye àwa tá wà ní orílẹ̀ Nàìjíríà
ẹ ń gba Bill Gates láyè. Bill Gates tó ti sán lórí tó wẹ̀ ti yà ní wèrè kan kò mọ tó máa fi ṣe. Mo dẹ̀ ti ní kó dá sínú Atlantic Ocean tí ò bá mọ tó máa fi ṣe kó jẹ́ kí àwọn ọmọ Èkó kan fún ní kerosene kó tún ná kì í ṣe ayé tí àwọn ọmọ Yorùbá ló fi bàjẹ́. Nínú ìtẹ́ Bill Gates gan bá lọ yìí ó máa tó kọ àgbákò torí ńgbà tá bá bẹ̀rẹ̀ sí ní pe Ọlọ́run lé lórí Ọlọ́run á bá wa mú lọ. Bill Gates wà ní ba ayé wa jẹ́ nítorí pé ó jẹ́ millionaire ó jẹ́ billionaire ó jẹ́ American. Ẹ ti kó wa lẹ́rú ẹ sọ wọ́n di black American ẹ tún wá fẹ́ pa wá àwa gan táwa ń bí economic slaves ni wá nítorí pé ìlú onílù. Yes, iṣẹ́ wà omi wà iná wà kí ló tábà náà lè nílùú wa ká máa lọ ṣe yọ̀tọ̀ mi tá à ń ṣe mí báyìí. Ọdún kẹjọ tí mo ti dé Nàìjíríà gbẹ̀yìn ni torí pé kò sí good hospital kò sóògùn èmi dẹ̀kẹ̀rẹ́ yìí ìlera ni mo ní láti 24 years ṣe ilé tí ò lè san 70,000 ló máa san oògùn tèmi mu a month 450,000 ló máa fún mi lọ́fẹ̀ẹ́ ṣé Nàìjíríà lè fún yàn ní oògùn 450,000 every month ṣé mo gbà tí mo ti ń gba oògùn lọ́fẹ̀ẹ́ 24 years the first cancer tí mo ní 24 years ago ni wọ́n sọ up to $1 million fún owó hospital mi ó pẹ̀lú nǹkan tí Ọlọ́run ṣe gbà fún wọn tí mo fi dé nígbà tẹ́mi gan rí bíìlì mi $693,000 ní bíìlì cancer mi tó fi tọ́jú mi dókítà mọ́kànlá ló ń tọ́jú mi doctors mọ́kànlá oncologist gastroenterologist gbogbo nǹkan tí mi ò gbọ́nú sáyẹ́ǹsì mo gbọ́ ńgbà tí mo ní cancer mi ò san kọ́bọ̀ dé ọ̀la láti 24 years yẹn mi ì tí ì san kọ́bọ̀ wọ́n ní mo tún ní diabetes insulin tí mò ń gún bí ẹ ti kí n lọ kó jáde kí n ya fọ́tò ẹ̀ fún yín èyí tí máa lò fún bí ọdún kan mo tún lọ ní ìjẹta mo lọ gba kínní wọ́n ní ṣe mo fẹ́ mo ní kí ló dé ṣe fẹ́ kí n máa gúnra mi lábẹ́rẹ́ bí drug addict ni mi ò fẹ́ èyí tí mo ní nílé mi ò tí ì lò tán mo store kẹ̀sí lébi ẹni tó ń store ìrẹsì sínú ilé oògùn tí máa lò tí kì í ṣe oògùn 5 naira almost $500,000 ó wà nínú ilé mi ò san kọ́bọ̀ Nàìjíríà dé lè ṣerú ẹ̀ bàbá Tinubu ẹgbẹ́ Amẹ́ríkà yín àti ìyàwó yín ẹ mọ̀ yí pé ohun tí mò ń sọ òtítọ́ ni tó bá dàbí irọ́ màá ya picture ẹ̀ máa gbé sórí àwọn oògùn tó ń fún mi ò san kọ́bọ̀ láti 24 years tí bá wà Nàìjíríà máa ti kú tú ẹbí ẹ̀ díẹ̀ 15,000 ní First Bank ń fún mi after ọdún mẹ́wàá àtọ́ṣù mẹ́rin tí mo ṣe pẹ̀lú wọn then ibẹ̀ mo ti ṣe youth service ó jẹ́ ọdún mọ́kànlá àtọ́ṣù mẹ́rin 15,000 owó snack tó ń fún mi jẹ lásán 167,000 naira ló kú sí mo wá ń gba pension mi ò ṣiṣẹ́ lọ títí o ńgbà tí mo convert pension yẹn ó jẹ́ 1,848,000 1,848,000 òun ni mò ń gbà lóṣooṣù tí mo fi ń gbà pension àmọ́ ọ̀lẹ́sì orí àìsàn lọ̀tá mi wà ọ̀tán fún mi o ṣe rí 1.8 yẹn kò tó nǹkan tí àwọn tó ṣiṣẹ́ 20-15 years kan tó retire kò tó nǹkan kan because mo lọ́rẹ̀ẹ́ tó ń gba 4.6 yes ó ti ẹ̀ ju 4.6 lọ ó ń gba 3,000 and something dollars ẹ multiply 3,000 by 1,006 iye tó ń gbà nìyí tó dẹ̀ tún complain because pharmacist ni before kò tó retire pharmacist ó dẹ̀ ṣiṣẹ́ fún 27 years America 27 èmi bí abẹ́ ọdún 5 ni mo fi ṣiṣẹ́ mo dẹ̀ ń ṣe part time ìjọ́ méjì tí mo lè máa lọ tán ọ̀dẹ̀ mú mi sí part time ni ṣùgbọ́n wọ́n fún mi ní 1,848,000 as kini as pension mo dẹ̀ ń gba 167,000
a snack mo fẹ́ ra cookies mo fẹ́ ra ẹ̀pà mo fẹ́ ra omi 167,000 every month kò dín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́mọ mi ti sọ pé mọ́mí ò yẹ kíní kan kínà ó tún bá mi gbà kan wọ́n tún fún mi ìyẹn náà ti bá tún purọ́ fún mi o pé how much nìyẹn bí àyẹn bíi 300 and something 167 plus 150 ìyẹn bíi 310,000 naira ìyẹn náà wọ́n ní kí n máa fi ra oúnjẹ ẹ wá ní ká wálé kíyàwó pa wá owó labí wálé àwọn Fúlàní gbé wọn pa wọn pọ ọmọ tó tún wá ṣe vacation job lọ́dọ̀ ẹ̀ ẹbí ẹ̀ tó tún kó wá fún wọn wọ́n tún pa yẹn náà ṣé ohun tẹ́ fẹ́ fura ṣe nìyẹn ẹ fẹ́ ṣẹ̀mí wa légbodò bàbá Adébánjọ gbogbo ẹ̀yin sọmọrí ẹ̀yin ọlọ́lá olówó tẹ́ jẹ́ Yorùbá tẹ́ pa pín níjẹ wàhálà lẹ́fẹ́ kó bára yín àtàwọn ọmọ yín o Ọlọ́run is no respecter of any person. It's not a partial God. Ohun tẹ́ bá gbìn, òun lẹ máa kó. Ìyá wa fọlọ́runṣọ́ Alákìjà abiyamọ Ọlọ́run ò ní ṣe yín lábíyágbá o. Ẹ sọ̀rọ̀ o, màmá ni yín o, grandmother ni yín o. Ẹ sọ̀rọ̀. Ẹ ní sọ síbẹ̀ kẹ́ kú síbẹ̀ o. Tinubu ò ní ní kò ní charge yín fún treason o, at least billionaire lẹ́jọ́ jẹ́ o. Bí ẹ̀gbọ́n bí brọ̀dá ló máa jẹ́ sí yín o. Ẹ ti 72 73 bàbá Tinubu náà lọ pé 89 wọ́n tẹ̀ ti 89 brother yín lọ jẹ́ o. Ẹ lọ kẹ́ lọ bá so tọ̀rọ̀ after all ọmọ Ọlọ́run ni yín. You have the Holy Spirit. God is your shelter. God is your strength. Do not be afraid. Do not be dismayed. The Lord will help you. He will strengthen you with his right hand of righteousness. Ẹ lọ bá Tinubu, Mama Alákìjà. Ẹ lọ bá Tinubu o. Ẹ̀yin náà bímọ o. Ọkùnrin 4 lẹ bí. Ẹ ní fẹ́ kí nǹkan kan burúkú ṣẹlẹ̀ sí ìkankan nu wọn ní ilé gbàdúrà. Kékeré nìkan kó tọ̀ọ̀ṣà àwọn ọmọ yín tó rẹ̀ ti jìyà lórí wọn. Ṣùgbọ́n àwọn ọmọ tálíkà tán lé nìyàn ẹ dìde kẹ́ ṣàánú even tó bá jẹ́ pọ̀rọ̀ ọmọlúàbí yín lẹ máa lọ sọ fún bàbá Tinubu ẹ dìde ṣé bí èèyàn kan ló gbé oil block lẹ́yìn lọ́wọ́ ẹ dìde kẹ́ lọ bá kẹ́ ṣàlàyé fún pé kí ló dé tó ń pa àwọn èèyàn yín àbí yẹn náà tó wà out of reach obìnrin ni yín o obìnrin ló máa ń di ìlú mú ṣe rí nǹkan tí thank God you're a Christian ẹ rí nǹkan tí Esther was an orphan uncle ẹ or cousin ẹ Mordecai ìlú lórí kíjẹ ní tí mo fẹ́ sọ fún mi gbogbo ẹ lẹ́mọ̀nà Esther ní if I die let me die ó wọlé tọ̀ ọba lọ ọba tí ò sọ pé kó wá ó wọlé tọ̀ lọ pé tí n bá kú kí n kú ṣùgbọ́n mi ní jẹ́ kí Haman kó pa àwọn èèyàn mi. Esther wọlé lọ bá ọba Mama Alákìjà kò ní ìbẹ̀rù pé tí n bá kú kí n kú ṣùgbọ́n àwọn èèyàn mi must not be sacrificed. Mrs. Fọlọ́runṣọ́ Alákìjà Fulani sacrifice wa on the altar of greediness and wickedness. Ẹ̀dẹ̀ papini jẹ́ abiyamọ níyìn. Olúwa ò ní ṣe yín ní abiyagba. Ẹ bí ọmọ ti yín. Ṣùgbọ́n àwọn ọmọ mẹ̀kúnnù tí wọ́n ọ̀rẹ́ níjà fún wọn. Arise and speak your truth to power. Baba Tinubu ò ní gbé yín pa nítorí pé ẹ sọ fún pé nǹkan tó ń ṣe ó kù díẹ̀ káàtó. Wọ́n lè múrú àwa pa ṣùgbọ́n Ọlọ́run ò ní fi kú wá sí bàbá Tinubu lọ́wọ́. Mrs. Alákìjà dìde. You are a woman of worth. Ayé mọ̀ yín. Nàìjíríà mọ̀ yín wọ́n lẹ́yìn ní the richest woman in Africa. Ṣé ẹ̀ wá ní lẹ́nu ọ̀rọ̀ ni owó nìkan lẹ́fẹ́ fi máa sọ pé ẹ jẹ́ important person ní. Àwọn tí ò lówó ní gbogbo orílẹ̀ lèdú wọ́n dìde wọ́n stick to power tó bá tiẹ̀ máa mú wọn pa.
àrùn ti yín fún nǹkan kan kì í ṣe pé ẹ kàn lówó tẹ́ bá lówó ẹ̀yin lẹ ń sanwó ilé tèmi ni ẹ̀yin lẹ bá mi rán ọmọ mi lọ́lé ìwé ni ẹ̀yin lẹ ń bọ́ wa ni ṣe bẹ́ẹ̀ lówó láti fi yangàn náà ni mélòó ọmọ Yorùbá mélòó lẹ ti kọ́lé fún free of charge or at a reduced rate they need 2 bedroom come and rent ní 250 instead of 1 million tí gbogbo yín gbà ẹ fẹ́ kówó Ìlọrin. Paul Biya ti kú after 42 years of autocratic rule of wickedness sí àwọn ọmọ ìlú ẹ̀ ó ti kú wọ́n ti gbé lọ sí bodè alágbára tó ń yọ Cameroon lẹ́nu ó ti kú bí ẹ̀yin alágbára olówó tẹ́ ẹ fẹ́ ká lọ tẹ́ ń tẹrí wa bá tẹ́ gbé ẹsẹ̀ yín sí ọ̀run wa ẹsẹ̀ yín ẹ gbé sí ọ̀run wa tẹ́ ní kí la ti fẹ́ ṣe àkínṣọ́ ọmọ èèyàn ni mí o gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ rò pé wọn kì í ṣe ọmọ èèyàn yẹn ọmọ èèyàn ni wọ́n lè máa ń lówó. The collection of what you have doesn't make you who you are. It is what you have here and your humanity. That's what tells us you are as a person. Does that make you a great person? Does that make you a good person? Ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.